Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni kọ́kọ́ sòpá láyé òun ló bàpá jẹ́ ló sọ̀pá lẹ́nu. Kàkà kó fi gbé bọnu kó pariwo pé aráalé èrò ọ̀nà èrò òkun èrò ọ̀sà mo gbọ́ ọbẹ̀ pọ̀ndé níṣẹ́ ló kárí bọnú tó rìn sunkún. Bí bẹ́ẹ̀ kọ́ ọba aláyé ò bá máa pè pa títí dòní. Ìwádìí ní múni mẹni tó nímọ̀, àròjinlẹ̀ ní múni mẹni tó lọ́gbọ́n lórí. Eléyìí kò túmọ̀ sí pé ìpà jẹ́ ohun tó dára, ṣùgbọ́n púpọ̀ lára tó ń ba ọ̀pọ̀ wa lẹ́rù lónìí tó ń kó wa ní papámọ́ra tá fi fẹ́ para wa kíkú ó tó dé láà ṣe ìwádìí rẹ̀. Ohunkóhun tí ìbáà jẹ́ tó ń ṣe ọ́, ohunkóhun tí ìbáà jẹ́ tó ń là kọjá, má jẹ́ kí ọ̀rọ̀ lásán tó gbọ́ lẹ́nu ẹnìkan má jẹ́ kó ṣe ìdájọ́ fún ohun tó ń là kọjá. Púpọ̀ lára àwọn nǹkan tá à ń pè lórúkọ kan lónìí láàmọ́ ìdí tó ṣokùnfà orúkọ ọ̀hún, àmọ́ sábàbí rẹ̀ àwa náà ń pè bẹ́ẹ̀ ni. Àìlè ronú ara wa lọ́pọ̀ ìgbà ó ti ṣe ẹlòmíì lọ́nà, ó ti darí ọ̀pọ̀lọpọ̀ sígbó látàrí pé wọn ò wádìí kí ni ìdí tí nǹkan báyìí fi jẹ́ bẹ́ẹ̀. Àìmọye nǹkan ló jẹ́ pé ọ̀nà àbáyọ rẹ̀ ó pé gba, ṣùgbọ́n ibi tó bá wádìí dé ló mọ̀ mọ́. Ló fi jẹ́ wípé ọ̀nà àbáyọ ẹyọ kan tó bá gbọ́ látẹnu ẹnìkan tí wò ó tí ìrọ̀ náà débẹ̀ á ti mú ọ rẹ̀wẹ̀sì tó ti rò pé ò lè rọ̀ náà àbáyọ míì mọ́. Wọ́n ní ó ti sún ọ̀pọ̀lọpọ̀ dé bèbè ìrònú. Ìwọ náà ronú ara rẹ bó ti ẹ̀ṣẹ̀ kan. Kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀? Tó bá rí bẹ́ẹ̀ kí lọ́nà àbáyọ? Kákáríbọ náà ò tán sòrò ẹni o. Ọwọ́ tó bá ń dunni a kì í fi sábẹ́ aṣọ. Kí gbàjarè sọ́dọ̀ àwọn tó máa gbà ọ́, kábàámọ̀ kó má bàa gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ.